When we took the decision to purchase this surveillance aircraft, it was because of the sheer landmass, the size of Oyo State. We knew that we had to complement the boots on ground. We didn't know Orire was going to happen. You know, I've seen people criticize us and say, "Oh, where's the aircraft?" Now they require it at Orire, but we planned for the aircraft, you know, for us to be able to cover as much within the shortest possible time of the landmass in Oyo State. I'm glad that now it's here, and I believe we will always do what is right in the interest of our people, because in an atmosphere of insecurity, you can hardly do anything. So gbogbo nǹkan tó yẹ ká ṣe lélẹ̀ àsọmọ Yorùbá, ẹ má jẹ́ ká dúró de wípé Ọlọ́run kan ló fẹ́ wá gbà wá lẹ̀. Ọlọ́run ò wá gbà wá lẹ̀ o. Àwa la máa wo òye sínú gbogbo nǹkan tó yẹ ká ṣe, gbogbo iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó yẹ ká ṣe, training tó yẹ ká ṣe, gathering of weapons tó yẹ ká ṣe, gbogbo nǹkan tó yẹ ká ṣe láti lè fi jẹ́ pé kí ni a máa borí ìpèníjà tí à ń kojú yìí. A need láti invest nínú drone tó bá máa ṣe alámí fún wa gbogbo àwọn kìíní. We need to develop our Àmọ̀tẹ́kùn to the point that pé wọ́n máa dé stage àwọn CIA, àwọn FBI, àwọn Àmọ̀tẹ́kùn tá a rí yẹn, they will graduate from this local security outfit that they are now. Wọ́n máa di àwọn bí àwọn CIA yẹn tó yẹ pé in fact a bá dé control room àwọn Àmọ̀tẹ́kùn gan sef, a máa rí bí drone ó ṣe máa display lórí screen tó wọ́n máa sọ fún àwọn location táwọn bandits tó ti detect àwọn bandits. Yorùbá ẹ dìde ẹ ṣiṣẹ́ àwọn kan tó yẹ ká ṣe lélẹ́yìí kì í ṣe ogun ogun náà wà lápá kan ọ̀bọ̀ ilé ayé technology la wà yìí Israel gan fún rẹ̀ tó jẹ́ pé Ọlọ́run sọ pé èèyàn òun ni àwọn Israel gan ògbójú kò dúró dọ́ Ọlọ́run mọ̀ Iron Dome ló ń invest nínú Saudi Arabia gangan tó yẹ pé bẹ́ẹ̀ ni Kaaba wà bẹ́ẹ̀ ni Ọlọ́run wà táwọn kó millions lọ Saudi Arabia kí ló ṣe kò dúró de Allah àmọ́pọ̀ Allah ń ṣiṣẹ́ Allah lè dáàbò bò ṣùgbọ́n kí ni kí ló ṣe òun náà ló yá àlàáṣẹ ó fa Amẹ́ríkà mọ́ra wípé kí ni Amẹ́ríkà wà ọ̀gbẹ́ni máa kó epo wa ṣáà máa dáàbò bò mí bí èèyàn ṣe ń ṣe nìyẹn I need láti form alliance. Those are part of the things we can do. We can form alliance with bóyá àwọn Igbo or àwọn tó bá wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ wa nígbà tó lè ta lè jọ kojú àwọn ìpèníjà yìí papọ̀. A ní láti invest nínú intelligence, nínú spy, nínú all those things, gbogbo àwọn drone, gbogbo àwọn weapons tá máa lò. Ẹ jẹ́ ká jẹ́ kí àwọn Àmọ̀tẹ́kùn wa ká graduate wọn kọ́kọ́ bẹ́ẹ̀ pé tábà láwọn Àmọ̀tẹ́kùn gan kí ni wá dùn pẹ̀lú gbogbo the kind of technology that wọ́n máa rí lára wọn kí control wọn kó set up pa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú northern side yẹn kí drone máa kó máa relay fún wọn nínú control wọn gbogbo nǹkan tó yẹ kí a ṣe nìyẹn. By now lára àwọn nǹkan tá a need intelligence tá a need gbé what is the numerical strength of these terrorists gan? What is the strength of their arsenal, of their armory? Kí ni àwọn nǹkan ogun tí wọ́n ní? Ǹjẹ́ a ní superior ones tó lè kojú wọn? We need all those intelligence. Gbogbo àwọn tá a máa ṣe lélẹ̀ kì í ṣe pé ká ọgbẹ̀ rárá sọ pé à ń dúró de Ọlọ́run kí a bẹ̀rẹ̀ sí nínú àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta káwọn Muslim náà káwọn náà sọkùn máa kalẹ̀ àbí àwa oníṣẹ̀ṣe náà káwọn náà wá gbójú lóògùn ká ní òòṣà kan la fẹ́ lọ wọ́n sí wọn ẹ má yẹ ká kú ọ̀tàn ara wa. Láwọn kíní iná àníwọ̀n láàyè tí wọn àníwọ̀n ṣiṣẹ́ o ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dúró yìí technology for technology ni weapon for weapon ni AK-47 for AK-47 ni intelligence for intelligence ni ẹ jẹ́ ká jáde tán wọn Yorùbá kì í ṣọ̀lẹ àwọn bàbá wa wọ́n ti ṣe èyí tó yẹ kó ṣe láyé ìgbà tiwọn ẹ má jẹ́ ká máa rí fáfá àwọn bàbá yẹn mọ̀ pé àwọn ní kó wá ẹ̀fà ogun tó lò láyé ìgbà yẹn ogun ṣiṣẹ́ láyé ìgbà tiwọn ni ṣùgbọ́n láyé ìgbà tiwa nǹkan tó ń ṣiṣẹ́ láyé ìgbà tiwa ní kẹ́jẹ́ ká ṣe kì í ṣe pé káwa wá ya ọ̀lẹ ká máa dúró de àwọn bàbá yẹn ti gba wọn lẹ̀ ńgbà yẹn àwa ló kù ká gba wa lẹ̀ ní ìsìn àwọn governors wa abẹ̀yìn nítorí tọ́lọ́run gbogbo ẹ̀ náà kọ́ ni pé ká máa fi kówó jẹ ẹ jẹ́ ká invest nínú security ẹ jẹ́ ká invest nínú Àmọ̀tẹ́kùn ká invest wọn ká upgrade wọn káwọn náà dé level àwọn CIA yẹn gbogbo wọn tó bá yẹ ká fi defend land yìí ogun ló ṣiṣẹ́ ń gbà yẹn ṣùgbọ́n nísìn ayé science and technology ni o ẹ jẹ́ ká dìde o ká defend ilẹ̀ yìí o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o.